ẹgbọ́n tí ṣe ràn sọ ó ní wàlí ummatu qasidi fi mú ànásù kọrùn ilá adéwàtí lè bá wúrí wà ìmì ilá iná wọ́n ta'lamu alifil khaliki ana alaymu madaddari minni wali ba'idu kama dana wali ummatu qasidi ṣé o ní àwọn èèyàn apẹ yín àwùjọ mùsùlùmí ṣé o ní gbogbo ìjọ mùsùlùmí lápapọ̀ kò sì di fi mú ànásù kọrùn èrò mi ṣèbẹ̀ mọ̀ fún gbogbo ìjọ mùsùlùmí lápapọ̀ ànásù kọrùn ó ní àwọn onímọ̀ sọ pé tí ṣèbẹ̀ máa ti mú ẹ dání báyìí ìlàlá yasukuna 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 ọ̀dọ̀ Ọlọ́run ní ṣé o mú ẹ lọ. wa ummatu qasidi ani asukahum ilá adratil bari wa inni ilahuna. èrò mi ni pé láti mú a lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. ṣé o ní èrò mi fún àlùmọ́ ànẹ́bì ìjọ ànẹ́bì ní pé mo fẹ́ kó ogun wọn lọ́dọ̀ Ọlọ́run. àwa náà sì mọ̀ wàrà wa. àwa náà sì mọ̀ wàrà wa. tábà dá sàlátù lẹ̀ ẹ wá ṣe sàlátù ni Allahumma salli ala Muhammad abọ́lọ̀ ni wa ala rasulil karim ọlọ́njà ṣe oríire. tábà dá lè kí ó lẹ̀ afẹ́kọ̀ọ́ yín kí ó ní o tábà kọ́ mọ́sálásí ká lè wá kírun àwọn kọ́ lè kéwú ká lè máa kéwú àwọn Bahama ọ̀gá wa Sheikh Niyasss inú ànásù kọrùn ilá adéwàtí lè bá wúrí wà ìmì ilá iná wọ́n ta'lamu alifil. ẹni tó lọ sọ ìlàwùná ló sọ. ìlàwùná Ọlọ́run ọba wa. kì í ṣe Ọlọ́run ọba tèmi o. kò ṣe Ọlọ́run ọba tèmi o. Ọlọ́run ọba tẹ́ ń pè. Ọlọ́run ọba tẹ́ ń pè. tẹ́ ń wá nǹkan lọ́dọ̀ rẹ̀. tẹ́ ń wá nǹkan lọ́dọ̀ rẹ̀ tẹ́ ń kírun fún. òun náà ni mo fẹ́ mú lọ sọ́dọ̀ rẹ̀. wa ta'lamu alifil khaliki ahana alayhim madaddari minni wal ba'idu kama dana. ṣé o ní wá sọ ẹ náà fún mi wá fi hàn mí. ẹni tó láàánú àwọn ẹ̀dá ẹni tó láàánú àwọn ẹ̀dá ẹni tó láàánú jù tó láàánú àwọn ẹ̀dá jù ní gbogbo gbà. mọ̀dádárí mi ni ìjọ àlìkíámà ní ṣé o sọ yẹn títí dijọ́ àlìkíámà. títí dijọ́ àlìkíámà. ẹ lè rí ẹnìkan tó láàánú àwọn èèyàn. ẹ lè rí ẹnìkan tó láàánú àwọn èèyàn tó ní Ibrahim. ta ló láàánú àwọn èèyàn tó ti gbà ẹni tó fẹ́ mú a lọ sí. ta ló láàánú àwọn èèyàn. eléyìí ń lọ pa ìjà. eléyìí náà ń pẹja. ó ń fún wa jẹ. eléyìí ni ẹ ká lọ sódò. eléyìí ni ẹ ká lọ sódò. kí n kọ́ yín kó ṣe ń pẹja. ẹlòmíì ò mọ̀ pé ẹja mi wà lẹ́yìn òkú Èkó. ẹlòmíì ò mọ̀ pé ẹja mi wà lẹ́yìn òkú Èkó. àwọn gbàdé bá mu lọ sódò. tó wẹja dúdú tó pupa tó pìyà àṣẹ oríṣiríṣi ẹja ló wà. ẹni tó fẹ́ mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run òun ló láàánú wa jù. àwọn èèyàn mọ̀ wá wò pé lọ́rọ̀ sátù náà là ń sọ. yóò tún máa sọ̀rọ̀. njẹ́ tí yóò sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀. onímọ̀nà àràdà ìfàkà
ṣé o ní ẹni tó bá ní dìzátù tó nídìí ọlọ́run kó wá bá mi ẹnìkan ò sọwọ́ ẹ̀ rí ẹnìkan kan ò sọwọ́ ẹ̀ rí. wá sọ nínú àwọn tó ń bà wá lẹ́rù tàbí sọ pé láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú kan tó ń bà á lẹ́rù tá a fi ń kígbe pé lójoojúmọ́ pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ṣe bẹ́ẹ̀ mọ́ o tó ń ṣe ò ti kẹ́ bọ́ọ̀bù lẹ̀ tàkúté oríṣiríṣi mísàlì oríṣiríṣi ó kẹ́lẹ̀ fẹ́ni tó bá ń ba ṣọ̀tá. àlẹ́ yìí ká sọ̀lá tún la ìfi kulli tarifatin bí a yẹrí tẹ́kì àdáhù min hadirati batisha. àlékà sàlátù láì súnmọ́ sàlámù tó bá ti gbé àlékà sàlátù láì rẹ̀ dé. tí ṣe ìbọn náà bá ti gbé àlékà sàlátù láì rẹ̀ dé síwájú ànẹ́bì ìntánẹ́bì òun ní gbẹ́tọ̀ bàrámọ̀ ó tún dé kí ló tún fẹ́ bí mí gbogbo tó bá ti fẹ́ ní ṣe kí ló tún fẹ́ lónìí. kò sí kinní kan tí ṣe òun fẹ́ gbé lọ́dọ̀ ànẹ́bì kò sí kinní kan tí ṣe òun fẹ́ lọ́dọ̀ ànẹ́bì tánẹ́bì ò fún wọn. Àlékà sọ́látù láì fi kulli tarifatin. ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ìṣẹ́jú ìṣẹ́jú kíkẹ́ àtàláfíà ọlọ́run kó máa bá wọ Mustapha Muhammadu bí ayé lífẹ̀kì àdáhù min hadirati batisha. ṣé o ní àwọn ọ̀tá tá bá tẹ́rí sí adúlé mi Ibrahim tani kò sí tí ó ṣẹlẹ̀ ká pàdé ìbínú ọlọ́run kọ́lọ́ gbá ọmú nígbàkúgbà. àwọn ẹlòmíì ò mọ̀ pé tí ò sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. àwọn ẹlòmíì ò mọ̀ pé tí ò sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí o. wọ́n ṣe bí báwọn ṣe rí lọ náà wọ́n ṣe bí àwọn ṣe rí ní ṣé wù. àwọn dẹ̀ rí irú ọ̀rọ̀ báyìí. èèyàn àwọn wàá rí owó ọ̀rọ̀ báyìí ká dákẹ́. fi kulli tarifatin ya yalitaki àdáhù min hadirati batisha. yóò sọ irú ìyà tí ó fẹ́ kó jẹ ènìyàn yóò sọ. irú ìyà tó fẹ́ kó jẹ́wọ́ ènìyàn yóò sọ. ó sì ń ṣẹlẹ̀. ó ní ṣẹlẹ̀. torí kò sí ìyí tó sọ tí ò rí bẹ́ẹ̀. torí kò sí tí iṣẹ́ rẹ̀ sọ tí ò rí bẹ́ẹ̀. ìdí eré báyìí. bàbá àmúlá Sheikh Ibrahim. òun ni là ń introduce là ń ṣàlàyé fáwọn tó ti mọ̀ ká tún mọ̀ lámọ̀ sí. àwọn tó tí àǹtí ìdámọ̀ kí wọ́n mọ̀. ìgbà tí òun náà gbé ti Sheikh Ibrahim tó gbé ti ànábì dání. nígbà tí ṣé wọn náà gbé ti ànábì dání. tó bẹ̀rẹ̀ sí ní polongo rẹ̀. polongo ànábì kì í ṣe polongo ànábì. ló bí mazaku jildi jiharan akrajuni min makani bima zambi gairani obuta fi jinani. Sallallahu alaihi wasallam. ìfẹ́ ànábì tí ṣe wù ní. ìfẹ́ ànábì tí ṣe wù ní. wọ́n sì rí pé àwọn èèyàn ń gbà tí. wọ́n sì rí pé àwọn èèyàn ń gbà tiẹ̀ díẹ̀. ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu Sheikh Ibrahim. ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu Sheikh Ibrahim yìí. ó dà pé lẹ́yìn gbọ́ ànábì yé ju bá a ṣe ń gbà á bọ̀ lọ. wàhálà bá dé. wọ́n bẹ ọ̀tá mẹ́ wàhálà. wọ́n bọ́ sí òun lẹ̀ ní o. ṣé ni wọ́n lé àwọn jáde dúnà Zambia àwọn òṣìṣẹ́ wọn o dùgbẹ́gẹ́ wa ubùtọ́ hafijina ìfẹ́ ànẹ́bí táwọn ní táwọn wọ́n ń ṣàlàyé pé ẹ̀yin ẹ bá mi fẹ́ràn ànẹ́bí ẹ mà ànẹ́bí mo ti mọ̀ ẹ má fojú kéré ànẹ́bí tóbi jù báwọn lọ. gbàwọn yẹn bá sá wọ́n sá fún ànẹ́bí
wọ́n sá fún Sheikh Ibrahim. Yes. wọ́n sá fún Sheikh Ibrahim. wọ́n sáré wípé nígbà tí wọ́n sáré nìkan ṣe onílé sàlì ní yẹ́wọ́ máa khalilu ni kẹ́rọ máa mí káàkáàní mú bá sí ìwé kún tó àjù wá sí láwùzù máa jáfa ní. atẹ́gùn ràbàràbà tó ṣẹlẹ̀ sí Sheikh Ibrahim òun náà ló ti ń fẹ́ sáwà náà báyìí. láwù bá lè máa kọ̀ọ̀lá rẹ̀ ṣé wọ́n ń sọ bẹ́ẹ̀ ṣé o ní mo kí ẹ̀ ń tẹ́lẹ̀ bòdì bá sọ ń pa bí mo ṣe fẹ́ràn níbi yìí àbí mo ṣe ń sọ ń pa níbi yìí. Ṣé ìbẹ̀rẹ̀ táwọn máa sọ ni ọ̀wọ́ mi ò sí tá a sọ rí Ṣé ìbẹ̀rẹ̀ lọ kò sí kan mí lọ́wọ́ tá a sọ jọ Ṣé ìbẹ̀rẹ̀ lọ. àwọn tí ó gbọ́ wọn ó gbọ́ àwọn tí ó gbà wọn ó gbà ájú wàsílà òun zùmọ̀ ìjọba ni. lẹ́nu ìgbà tí àfà yìí jáde yìí àmì ọ̀rẹ́ náà tún dọ̀tá bó ṣe rí fi ṣe bẹ́ẹ̀ mọ̀ ni. bàbá ti sọ lẹ́ẹ̀kan ẹni tó sàn fún kú tẹ́ ń bú ṣé èbú lè ràn yẹn. ẹni tó sàn fún kú abẹ́ ẹ̀gbọ́n àbá ṣeré ni. kí a kú sínú Sheikh Ibrahim yóò dìde ní Sheikh Ibrahim ni. ẹnìkan ò ní béèrè mùkírì àti nìkan kí ló ń wá lọ́dọ̀. mùkírì àti nàkírì kí náà ń wá lọ́dọ̀ ẹ tó kú sínú Sheikh Ibrahim. ṣé ọmọ bèèrè lọ Sheikh Ibrahim mọ̀ pé ta ni Ọlọ́run ta là níbi. ẹnìkan wá pè mí pé wọ́n ní àwọn ń sọ àwọn ní kí òwò. alákòóbá ni o. àwọn ti níjọ́ náà ti rí mọ̀bí ní àlùfáàtì láàmà alẹ́ ìyára pé eléyìí ó lágídí o. èwo làbọ̀ ọmọ pa tó dípò lójú kan. ẹjẹ́ á ṣe ìdúnwọ́n lákó bàtà láṣí fìlà. àwọn àgbàlagbà kí ó náà dáa kí ó náà nísìnyí kí ó tà náà ló wúlò àtàwọn tó ké kí ó tẹ̀ níyìí díẹ̀ ló wúlò bẹ́ẹ̀ àwọn tó ké díẹ̀ ni wọ́n wúlò ọ̀pọ̀lọpọ̀ kí ó tẹ̀ níyìí díẹ̀ ló wúlò àwọn tó ké náà àwọn díẹ̀ náà wúlò bẹ́ẹ̀ ṣé ẹ̀ náà látọ̀ ara rí sí ní àgbákò. ẹ wá ní ìtàn lásọ kí la máa sọ kí Ọlọ́run sọ àdìsọ́sọ́sọ́sọ́ gbogbo àkọ́ni ìtàn sọ́ọ̀tù núwà ọwọ́ sọ́ọ̀tù núwà ni sọ́ọ̀tù yúdù sọ́ọ̀tù kọ́sọ́sù sọ́ọ̀tù gangan sọ́ọ̀tù yúsùfù sọ́ọ̀tù ìbákọ́rà. wọ́n á tún sọ pé wà mí ní hún wà mí ní hún máa ń kọ̀ sọ́ọ̀tù náà. ọ̀kadàmọ́ ọlọ́run Musa. ó wà nù wọn tá a pàtàn ìtàn náà lọ́lọ́ ní. ó wà nù wọn tá a pàtàn rẹ̀. tá a pàtàn rẹ̀ fún ọ. ó wà nù wọn tá a pàtàn. ó tún wà ń bẹ́ẹ̀ tá a tún pàtàn rẹ̀ fún ọ. àwa là ń pàtàn. nǹkan tó ń dùn yìí. ìbọn dùn yìí. àwọn tẹ́ ń ṣe bàlà tẹ́ ń ṣe bí wọ́n ti ṣe lójú wọn. àwọn tẹ́ ń ṣe bí wọ́n ti kí ń ṣe lójú wọn. àwọn tàná bí wọ́n ti ṣe. ẹ̀ ń ṣe báwọn tàná ò ṣe ṣe. àwọn tẹ́ ń ṣe àwọn rò pé báwọn tàná ti ṣe nù. àwọn tòní wá rò pé ṣé báwọn tàná ṣe ṣe nu. àwa wá ń sọ pé bẹ́ẹ̀ kọ́. àwa sọ pé bẹ́ẹ̀ kọ́ o. ó wá ń jayé ní rọ. ó wá ń jayé ní rọ inú bá ṣe máa wí àwọn sọ̀tàn báwọn tàná ṣe ṣe káyé fi dá má fi wọ́n dà níbi wọ̀ ní dákẹ́ o ó ní báyìí ṣe o fáwọn méjì tẹ́wọ́ gbà wọ́n. báyìí pé ìnìkan lẹ́wà sórí ibú. tó báyìí pé ìnìkan lẹ́yìn dáṣọ ibú kò bá da ẹ tún pe àwọn èèyàn sínú ọkọ̀ orí ibú. àjọ wà ní súkìlà alámi. àjọ wà nínú ọjà àgbáyé Facebook ni
kálukú gbé ọjà lẹ́yìn ń tà kálukú gbé nǹkan tiẹ̀ wá bẹ́ẹ̀. kí kálukú gbé tí ń tà wá Ìdáwà gbé wá ṣé ìbẹ́ mọ̀ ìdáwà gbé wá ànábì ànábì ṣé Tìjání ṣé ìbẹ́ mọ̀